kan tẹ́ máa mú torí wọ́n máa fẹ́ yíhun sọ ma pé òun ronú òun kú lọ díẹ̀díẹ̀ nìyẹn. ọba ti gbé gbèsè tipa rẹ̀ ká fi ilẹ̀ fọlọ́run àjẹ́ pé òun gbà ọmọ tá a bá bá wútí ọba gbọ́ ebi ara rẹ̀ tó bá dé òun ní ọmọ jìyà ẹ̀ má para rẹ̀ wọ màmá yìí. ọba gbé nǹkan ọkàn jù àwọn àìsàn tí wọ́n máa kọlù ọ̀rẹ́ orí ọ̀kọ̀ọ̀kọ̀ máa fọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà lápá apá òsì àbápá ọ̀tún. oúnjẹ òní máa wọ ọ jẹ torí pé gbogbo nǹkan kan sú ọ ni nítorí pé ayé ti fẹ́ máa sú ọ kò dẹ̀ yẹ ká yóò sú ọ o màá yá ọ ní brain. gbogbo bébí mama tó wà lágbàáyé gbọ́ mi dáadáa gbogbo bébí mama tó wà lágbàáyé ẹ bá mi sílẹ̀ lákọ̀ ọwọ́ yín bẹ́ẹ̀ ẹ bá mi sílẹ̀ Facebook yẹn kọ́ wà ń bẹ̀ ká máa wo wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run mi bóyá ní ìsìn tí máa fẹ́ bá yín sọ̀rọ̀ kí n máa pé kí n ra máa sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹjọ́ mà ṣé bá wa ṣe bá torí ìfẹ́ náà ló sì débẹ̀ o ojú ò ní tí ọ. jẹ́ ń yá ọlọ́pọlọ mọ́ para rẹ gbogbo tí ń sẹ́wọ̀n ti sẹlòmíì ó mú jẹ ní. gbèsè tí ọba gbẹ̀mí yọ gbẹ̀mí yóò sì lẹ̀ wọ̀n. tó bá yẹ pé òní lóòótọ́ ni sọ fún pé táìmù báyìí ló rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́ọ́ san owó gbé ókè ló ń ronú sí ọjọ́ má para ẹ̀ dànù. tó ròjù ní kọ́mọ yẹn ọmọ ṣe tí yóò tẹ̀yàn lọ́rùn nú ayé kọ́mọ ṣe kábàkàbà. ẹ̀yin alẹ́ wa ò ní bàjẹ́ á máa tó ronú ṣùgbọ́n tó bá ti abẹ́dáyè kan máa wéèfù ẹ̀ lọ́kàn ara rẹ̀ ẹ̀bùn ni o tẹ́lẹ̀ mi má gbọ́ nǹkan kan bí ó ṣe pẹ́ẹ́nì mi má gbọ́ gbà ẹ̀rọ ti bà tẹ́lẹ̀ mi má gbọ́ gbà bí olóńgbò tàbí ẹkùn ní oṣù pé kí ló ń lún bẹ̀ ọ́n tó bá ṣẹ̀ tó rí ní òtò ọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rù bíbá àbàjù òun kó bá wa mú ẹ̀rù kó nínú ìgbésí ayé ẹ̀ kó lè ráyé lò. ẹgbọ́n ta ni ò ní tiẹ̀ la kò sí èèyàn bá lówó kọ̀ bá àjọ lórin kódà gómìnà ààrẹ èyí tá à ń fà lọ́wọ́ ní ìṣòro ńlá kan náà tọ́kọ́. ọ̀gbọ́n àwọn daṣẹ́lẹ̀ ìṣòro ńlá lọ́jẹ́ fà rẹ̀. ò ní sùn bí wọn náà ṣe sùn bọ́lá wọn ṣe dẹ̀ṣòro lé ayé tọ́ ẹ pé ọwọ́ àtóbi ọ̀tọ̀ọ̀tọ̀ lọ dání oníṣòro tiẹ̀ mi ò mọ́. wọ́n ní lọ́kàn pé gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀ àṣẹ̀dá ní ọ̀bọ̀ yẹn dún ẹ̀wọ̀ kọ́. ó rí bàbá ńlá owó ń bẹ̀ ìjákulẹ̀ lèèyàn bá bọ̀. ìjọ tó o bá sùn tí ọ̀fẹ́ jáde ẹ tiẹ̀ tíráwò lónìí kẹ́ ẹ bóde ìjọ tó lànà. ṣe gbogbo òṣòro tí mò ń wò wájú rẹ̀ ṣe sòrò. ṣé ọlá làáfíà kí ló ń rò? àwọn pásítọ̀ gan pàápàá tí wọ́n ní ṣọ́ọ̀ṣì máa sunkún pé òun rérò ń sọ àríbidé sí iwájú ọlọ́run. ìwọ̀n bá ẹ̀ta oró tí bá ń wà ó sì máa jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kó lè ríbidé sí. nítorí pé ó ti sọ lórí ètò rí tó fi mọ̀ pé sòrò tó ní èsè sòrò wà láìtàlà. ọkùnrin yẹn kàwé débi téèyàn kàwé dé. gbogbo sàtífíkẹ́ẹ̀tì ló ní ó ní ti primary school ó ní ti secondary school ó ní ti NCE ó ní ti poly ó ní ti university ó tún wá gba PhD sàtífíkẹ́ẹ̀tì tó bá fẹ́ fi ṣiṣẹ́ nù gbogbo ẹ̀ yóò rí fi ṣiṣẹ́ mi dáadáa o tó gbà ẹ máa ń wọn ti dànù torí ti ń ṣe wọn tó fẹ́ hàn ẹ lé mọ́ o lè mọ̀ epo fúyẹ́ wájú ọlọ́run ẹ má ti kàwé yóò má ti kàwé náà kó rí sẹ́ni sórí iṣẹ́ kankan láyé ó rí kò rí o kí lọ́sẹ̀lẹ̀ sárakùnrin yẹn mò ń padà bọ̀ ajé tó máa bí okọ̀ rẹ jẹ mọ́wọ́ o sì ní jẹ gbèsè owó mi dà. mi ẹ gbọ́dọ̀ kó ń bẹ àjọ tẹ̀bàtẹ̀tò láàárọ̀ yìí. nǹkan tí ń ṣe ọ́ tó lè pa ọ́ lójijì ní àkó ọkàn tó ń kó ọkàn káàkiri ayé ó léwu. fa nǹkan kan débi kan tó bá ti fẹ́ lè padà ń bẹ́ẹ̀. kékeré yẹ kó lùgbàdá lẹ́nìí. ẹ bá láwọn kan tí wọ́n yọ̀ǹgì sí tẹ̀ ń wọ̀n àwọn pé kí láṣìírí ẹ wà yín kò sí nǹkan kan tí ń jẹ tó jẹ nítorí ọ̀fọ̀kan rẹ̀ balẹ̀ ó sì gbójú lọ́lọ́run. tó o bá ti dúró de ọlọ́run ò ní ṣòro ó dúró de o. lórí ẹ̀ tí ọmọ ti ń lọ́jọ́ orí báyìí ṣé wà ń tán lọ kò tán lọ kankan ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run. Islam Adésínà ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbà kan díẹ̀ nígbà gbèsè ayé 60+ ọlọ́run ní bàbá máa bọ̀ wá jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. lẹ́yìn ìgbà náà gbádùn tó fi kú ní ọlọ́run ní àyè fún kálukú máa rẹ̀ lé ma o. ẹ má lọ rèé tẹ́ǹdì sọ́ọ̀sì nítorí èrò rẹ̀ yìí dáa. ẹ̀yàn kó o tó jẹ́ èèyàn ẹ̀yìn rẹ̀ yìí dáa. má pààyàn lẹ́kún kó o tó lówó ẹ̀yìn rẹ̀ yìí dáa. ó máa ń dùn gan tó yẹn bá dé owó èṣù yóò máa dùn tó máa yọ̀ báyìí ṣùgbọ́n ó máa rántí nú ara rẹ̀ pé ń tán lọ. bọ́ọ̀ bá ṣèṣe kúṣe tó dúró tọ́lọ́hún ọ máa gbàgbọ́ pé ìjọ kan náà lọ́lọ́hún ọ̀pá ọkẹ́ ṣe pé ọ máa bẹ̀rù. ọba yín sọ̀rọ̀ nípasẹ̀ mi láàárọ̀ yóò rẹ̀ sí káàkiri lẹ́yìn ẹ̀ gbé ayé fúyẹ́ lọ́kàn gbé fúyẹ́ lọ́kàn ẹni ọlọ́run bá fẹ́ kọ́lé fún ní ọkọ̀lé fún. ẹ kalẹ̀ bí 7 plot ọbẹ̀ fi kọ́ nkankan orówó 7 plot ńgbà náà kọ́ ọba di láwù ṣe bó ṣe ń jẹun sọlọ́n sọ fún ọ pé òun ní bọ́ ọkọ̀ parí yóò bọ́ ọkọ̀ parí kéèyàn ni. wọ́n kọ́ ọkọ̀ ọ̀mọ́ bóbórí ẹ̀ dọ́ta láti lé fámìlì ní àmọ́ ọ̀mọ́ ọwọ́ adìrònú pé àti àwọn bá wọn bẹ̀ wọ́n ti mọ̀ ju ọ̀rọ̀ náà ó lè jẹ́ pé tọ́wọ́ akọ́nà rẹ̀ tọ́wọ́ akọ́ experience kan bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́ lọ́nà rẹ̀ lẹ́ni o ti mọ̀ for life tọ́ má rẹ̀ burú ọ̀gá rẹ̀ o. rẹ̀ burú ọ̀gá nù yẹ. iye mi ló fi hàn fi jẹ́ o. oore táyé bá hàn dúpẹ́ gbangba wá ṣe fún mi ọlọ́run. jẹ́ káwọn ọmọ mi ọ̀yàn kí wọ́n dáa jù mí lọ. jẹ́ wọn ọmọ nínú sàárè má jẹ́ ń ṣe lásán lórí ọmọ mi àtìyàwó mi.
olúwa fi lè lọ owó tọ́pọ̀ parí bùkátà pátápátá bí ti wù lọ́mọ. Oya má ronú oya gbéra sọ. Number 1 pro advice. Rẹ́bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run lọ́rọ̀ mi ti ṣe wòlíì o sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí ṣùgbọ́n àkàndá sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń lò ní sanibó mọ́ wà Lagelu FM ní mọ́tò ẹ̀bàtì. Fúnra mi Gbóyèga Lawal Productions live Gbóyèga Lawal Productions live. Yín pẹ̀ ní àfojúdi láti lọ sọ́dọ̀ ẹni tó kù sí lọ́wọ́. Mo tóbi èmi níwọ̀n lọ béèrè owó lọ́wọ́ Dr. Ogunẹ̀san. Bro mi Dr. Ogunẹ̀san ebi ọ̀pá ọba lọ béèrè. Ọmọ nǹkan kan ń gbọ́ òbí lè ṣe yọ ọmọ pé nǹkan ṣe ọ́. Ọwọ́ adákẹ́mọ́lé ẹni tó ní friend ẹ̀ tẹ́ ti jọjà ní lọ́bẹ̀ẹ́. Girlfriend ẹ̀ tó ti fẹ́ rí wájú ìyàwó gómìnà wa lóṣù tó ń bínú wèrè ń ṣe ọ́ ni. Kò ní làákà yìí. Ráyàn sí ìyàwó rẹ̀ tó fẹ́ rí tó ti ìyàwó gómìnà gbígbẹ́ wà sùkúù ni. Ẹ̀pin wọn bọ̀ pé tó bá rí dọ̀bálẹ̀ gbalaja má bínú olólùfẹ́ mi. Ẹ má bínú ìyá ń jẹ́ mi mi wá. Ẹjọ́ tó ti lọ mo ní nǹkan báyìí mo fẹ́ sẹ́ dákun ẹ̀ tí ẹ̀wọ́jọ́ kan yẹn. Ó gba contract lọ́dọ̀ gómìnà. Odi kaka kúkú pápá didi ọkàn wèrè tó ní òní wọ́ká òní dọ́dọ̀ ìyá ọjọ́ tẹ̀ kú. Ọ̀rẹ́ rẹ ní oní nítorí pé ẹ ti jọjà òní padà débẹ̀ mọ́. Ọtọ́ bá ti fún ọ tán ìwọ ló ní yí bẹ́ẹ̀. Yọ sọ dolòsì bí n ò ló lọ́ máa jókòó mi èso jáde ni ọ jáde ó béèrè ni gbogbo ń ta níláyé abèrè ẹ̀ ní ìgbà tá a bí ọ sáyé o mú kankan wáyé màmá rẹ béèrè ọ kẹ̀kẹ́ àtọ́sẹ́ tí wọ́n fi wẹ̀ ọ ni bẹ́ẹ̀ ni gbogbo ń tó ń lò pátá wọ́n fún ọ ní àtọ́sẹ́ àti bàtà tó fi dípọ̀ ọgbọ́n ó béèrè ẹ̀ ni ìwọ́n kò ní bàbá àtìyá rẹ lọ́tọ̀ ń sùkúrù tó fi débi òde tó bá tún àkàtàn tó fẹ́ gbaṣẹ́ I beg to apply lọ́sọ̀ fún iléeṣẹ́ yẹn obìnrin ẹ̀ náà fún everybody ní láyé àtọrọ rẹ̀ ni bẹ́ẹ̀ ọba sì tún sábàbí kan fún ọnù ayé ò lè méèkì ẹ̀ Ọlọ́run dá wa káàkiri ni olówó rọ̀gbà yí ọkà ọ̀pọ̀ ń wọ́n sí ọ lóore àbí àánú rẹ̀ bá ń bẹ lójú wọn àbí òun náà ṣe wù ìbá sùn gbà mí máa wo bùkátà tó lọ gbà ọmọ ẹgbẹ́ gbéga kí ni ṣe ọ̀nà wàá wo dáadáa tó ti ṣe fẹ́mi nígbà wájú Ọlọ́run má jẹ́ ahun nú ayé tó bá jẹ́ ahun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti mọ̀ ọ́ láhùn wọn náà ò lè rí nǹkan kan gbà bí ọba lọ máa tọrẹ àánú fáwọn alágbe ní gbogbo òrùnà má sọ pé nítorí pé wọ́n wọṣọ gidi fún wọn lówó pọ̀ bá wà ní mọ̀jágbe mọ́ wọn. wọn ò fi ní pa ọ sílẹ̀ ọmọ orogún mọ̀ jẹ́ ti ń ba tèèyàn jẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ronú ọ̀pá wọn náà kàn ní. èmi yẹn sọ̀rọ̀ kí n máa bẹ́rọ̀ lórí wẹ́rẹ́wẹ́rẹ́. bàbá ń sọ tìtúmọ̀ ilé àmọ́ sọ tọ́ba ìtún dìjà náà ẹ̀ tún bọ̀ dìjà ẹ̀ mọ̀ pé ó dìjà. ẹlòmíì epo lọ́dà wàhálà sí lọ́rùn báyìí. bisẹ́ ọwọ́ arìnrìn sẹ́ni tó kọlù títì nù ọlọ́mọ. ẹ̀ tọ́jú ẹni iṣẹ́ àdáni ó ti rẹ̀ epo 10,000 per day ẹ̀ bá mi 1,000 àbí. láàárọ̀ gbàtẹ́ ìbáraẹ̀dá aago 4 ó ti tan yẹ́lò. sí òtó ronú ní tí ń gbà òtó ti ń rí.